gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èyí ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karundinlogun oṣù kẹwàá, ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ọgbọ́n. Àkọ́sórí wa ta lè rí nínú ìwé òwe orí 4 ẹsẹ̀ 7, èyí tó kà báyìí wípé ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n, àti pẹ̀lú ìní rẹ̀ gbogbo ní òye. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Àkọ́sórí tòní wípé nínú ohun gbogbo o gbọ́dọ̀ ní ọgbọ́n. Ní ọ̀nà mìíràn, ọgbọ́n ni ohun tó ṣe kókó jù tí o lè ní. Ní ìyàlẹ́nu, Bíbélì kíkà fún tòní sọ fún wa wípé ọgbọ́n kì í gbé ní ìgboro. Ìwé òwe orí 1 ẹsẹ̀ 20. Ọgbọ́n kì í gbé lóde, ó ń fọhùn rẹ̀ ní ìgboro. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í kíyèsí ìgbé ọgbọ́n wọn, kò sì ní ohun tí wọ́n fẹ́ fi ṣe. Àwọn ènìyàn tí kì í gbé ìgbé ayé ọgbọ́n máa ń padà jìyà àtúbọ̀tán ìwà aṣiwèrè. Ó sì lè ti pẹ́ jù ìgbà tí wọ́n á sì fi mọ̀ fún àwọn ènìyàn tí wọn yóò fi ayé sílẹ̀ fún ọgbọ́n láti wọ inú wọn, tí wọ́n á jẹ́ kí ọgbọ́n kọ́ àwọn. Irú wọn máa ń rí ìbùkún. Ó dá mi lójú wípé ò ń béèrè lọ́wọ́ ara rẹ, báwo ni mo ṣe lè ní ọgbọ́n? Ìwé orin Dáfídì orí 151 ẹsẹ̀ 10 wípé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Tí o bá fẹ́ jẹ́ ọlọ́gbọ́n, ibi tí o máa ti bẹ̀rẹ̀ ni kí o bẹ̀rù Ọlọ́run ní tòótọ́. Nínú ìwé òwe orí 14 ẹsẹ̀ 6 wípé nípa ìbẹ̀rù Olúwa ènìyàn á kúrò nínú ibi. Nígbà tí ènìyàn bá ṣẹ̀, á fi ìwà aṣiwèrè hàn. Nínú Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 20-22 wípé Ọlọ́run ló ń fún ọlọ́gbọ́n ní ọgbọ́n. Tí ènìyàn kò bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, kò lè ní ọgbọ́n. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 5 wípé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ń fi fún gbogbo ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀, tí kì í sì ń báni wí, a ó sì fi fún un. Ọ̀nà láti rí ọgbọ́n ni kí o bẹ̀rù Ọlọ́run, kí o sì béèrè fún ọgbọ́n lọ́wọ́ rẹ̀. Kò jù báyẹn lọ. Ní báyìí, nítorí ọgbọ́n jẹ́ ọ̀nà tí à ń gbà lo ìmọ̀ dáradára. Ìgbèdéke ọgbọ́n rẹ máa ní í ṣe pẹ̀lú ìgbèdéke ti ìmọ̀ rẹ ni. Bí o bá ṣe béèrè ọgbọ́n lọ́wọ́ Ọlọ́run, o gbọ́dọ̀ pọ̀ sí ní ìmọ̀ kí o lè máa pọ̀ sí ní ọgbọ́n. Ìdí nìyí tí mo ṣe máa ń kàwé ní gbogbo ìgbà. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ara wọn níbí. Mo fẹ́ kọ́ ohun tuntun lójoojúmọ́, kódà bí mo ní láti ní kí ènìyàn kọ́ mi. Olùfẹ́, lóòótọ́ ni ọgbọ́n jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. Jésù Kristi ni ọgbọ́n Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kìíní orí 1 ẹsẹ̀ 24. O sì gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ tí o bá fẹ́ gbọ́n. Ka ìwé òwe orí 1 ẹsẹ̀ 20-23. Bíbélì ní ọdún kan. Máàkù orí 8-9. Kókó àdúrà: bàbá jọ̀wọ́ fún mi ní ọgbọ́n. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn yìí lórí ayélujára, yálà WhatsApp ní tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08056505651 kí ẹnìkan kó ké hallelujah.